àgbálẹ̀ àkì káàbọ̀ sórí ètò bó ṣe lọ lórí Kilarigbo TV. Èmi náà ni ọmọ yín àbúrò yìí Tèmítáyọ̀ Bọ́ládé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pàṣà ti ṣe mí ni láti fi yín àwọn ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro lágbolé amúlùdùn àti lágbo òṣèlú. Ẹ kò jẹ́ ká ṣe nǹkan kan bí kò ṣe pé ká lọ sókè lọ́hùn náà nígbà tí wọ́n padà dé. Ẹ máa rí gbogbo àwọn kókó ìsọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo wá fún yín lónìí. Àmọ́ lórí ètò tèmi. Eré la wá ṣe a ò bá ti ìjà wá o. Eré la wá ṣe a ò bá ti ìjà wá o. Bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi nílé eré la wá ṣe lórí ètò tòní àmọ́ bá ti gbé eré wa náà àti bá àwọn nǹkan tó ṣe pàtàkì wá fún yín kí ẹ lè gbọ́ bó ṣe ń lọ ní agbolé amúlùdùn àti lágbo òṣèlú. Bó ṣe lọ lágbolé amúlùdùn lónìí nǹkan tí mo máa fún yín lágbolé amúlùdùn ní àti àwọn òṣèré oníṣe wa lọ́kùnrin òun náà nípa arákùnrin Jamiu Azeez tí ó ké gbàjarè síta tó sì bẹ̀rẹ̀ sí ní wa omijé lójú látàrí sinimá tí ó ṣe tó gbé àkọlé rẹ̀ ní Oko Ramota tó sọ wípé òun gbogbo náà ní ẹni ọ̀hún tí ó kọ ìtàn náà lọ ní pàtó àmọ́ àwọn olólùfẹ́ ti bẹ̀rẹ̀ sí ń dá sí pé ṣó yẹ kó lọ bẹ́ẹ̀ kò yẹ kó lọ bẹ́ẹ̀ lọ́tún lọ́sì àmọ́ ẹni tí ọ̀rọ̀ náà wá dálé lórí gbogbo àwọn náà ti bọ́ síta láti wá sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ gangan mo sì mọ̀ pé olólùfẹ́ wa náà ẹ̀yin náà fẹ́ gbọ́ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ lórí ìtàn yìí ní báyìí nǹkan tẹ̀sí ní ṣe òpò rẹ̀ bí kò ṣe pé bá mi wá kàn fìdílé kẹsì bá mi wá ẹlẹ́rìn dòdò kájọ lọ sí bó ṣe lọ ní ẹ̀ka ìròyìn àmọ́ lórí ètò tèmi. Mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkọ mi. Jamiu Azeez tí àwọn èèyàn mọ̀ sí Alábí Òpómúléró òṣèrékùnrin yìí jẹ́ gbajúmọ̀ dáadáa gẹ́gẹ́ bí olùkọ́ ìtàn àti olóòtú sinimá ọlọ́kanòjọ̀kan bákan náà òun olùdásílẹ̀ Jesse production. Láìpẹ́ yìí ni Jamiu ṣe eré kan tí ó kù díẹ̀ láti gbé síta àmọ́ ìpolówó sinimá náà ti wà ní ìta lónírọ̀ọ̀rọ̀. Orúkọ sinimá náà ń jẹ́ Oko Ramota. mi ò dọ́kọ̀ o mo kàn mọ láìpẹ́ mi. Àmọ́ ìròyìn abẹnú gangan ibẹ̀ ni wípé Jamiu ti dé síta láti ké tantan pẹ̀lú omijé lójú wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n jẹ́ kí òun ṣòwò kó sì jèrè lórí sinimá Oko Ramota nítorí èèyàn kan lágbolé amúlùdùn ẹlẹgbẹ́ rẹ̀ tí ló kọ ìtàn kan náà pẹ̀lú òun tí ó sì fẹ́ fi gbogbo làálàá òun ṣòfò lórí sinimá Oko Ramota. Gbogbo ọmọ Nàìjíríà àti òṣèré lágbolé ìdárayá wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bá a kẹ́dùn. Tájọ ń ṣiṣẹ́ kan náà tẹ́ jẹ́ kọ̀líìgì mi ẹ dẹ̀ jókòó síbì kan ẹ dẹ̀ rò pé fẹ́ kí n ṣòwò kí n má jèrè same concept ẹ dẹ̀ lọ jókòó ẹ dẹ̀ lọ pàǹtí Ramota same concept tí mo ti ṣe kí ló dé. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà látún rí fọ́nrán míì ní ìta níbi tá a ti rí àgbà òṣèré lóbìnrin ìyá Ereko tí wọ́n sọ̀rọ̀ lórí fídíò náà wípé àwọn ní ọ̀rọ̀ náà ń báwí bó tilẹ̀ jẹ́ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn kò mọ̀ wípé ara àwọn náà ni ìṣó ti ń rùn àmọ́ kò pẹ́ kò jìnnà làwọn rí wípé àwọn ní ọ̀rọ̀ náà jalè lórí. Ìyá Ereko sọ wípé lóòótọ́ ni àwọn kọ ìtàn tó ní ṣe pẹ̀lú àǹtí Ramota àmọ́ kì í ṣe ìtàn títí Jamiu nítorí pé Òkìkí Afọláyàn tó jẹ́ olùdarí sinimá títí Oko Ramota gangan ni àwọn gbé ètò àwọn lọ fún tó bá jẹ́ wípé ṣe ni pé àwọn ti kọ ètò tó ní ṣe pẹ̀lú títí Jamiu lọ́gán náà ni yóò ti sọ fún àwọn. mo tún mú mo ṣàdúrà fún mo tún ṣépè fáwọn tó ṣe wú ẹ láì kò mọ̀ pé mi ló ń bá wí. ọmọdé tó ní náà ń bá ọ̀rẹ́ mi tẹ̀lé ẹ̀wù ọ̀rẹ́ lọ́wọ́ This past few days has been very tough for me. Mo ti sunkún ojú mi ti wú. Mo ti bira mi láìmọye questions. Kí ló dé torí rí ẹ̀dá máa ń bí ẹ̀dá ẹgbẹ́ nínú? Kí ló dé tó jẹ́ wípé ọ̀pọ̀ ẹ̀dá máa ń fẹ́ kí ọmọ ẹ̀dá ṣiṣẹ́ kó má rere jẹ? Kí ló dé tá máa ń fẹ́ gbìn tá máa ń fẹ́ ká níbi tá a gbìn sí? I have been in the industry for a very long time, like a very long time. Mi lè kàyé movies tí mo ti produce, but my latest one, Oko Ramota, happens to be the first film tí mo máa ṣe tó máa pariwo. Mi lè sọ effort tí mo put into that production. Gbogbo strategies ni mo lò.
pé kí fíìmù yẹn lè pariwo mo dẹ̀ ṣe Ọlọ́run dẹ̀ jẹ́ kó pariwo láì tí release ẹ̀ ẹ̀yin kan dẹ̀ jókòó síbi kan tájọ́ ń ṣiṣẹ́ kan náà tẹ́ jẹ́ kọ̀líìgì mi ẹ dẹ̀ jókòó síbi kan ẹ dẹ̀ rò pé ẹ fẹ́ kí n ṣòwò kí n má jèrè same concept ẹ dẹ̀ lọ jókòó ẹ dẹ̀ lọ pàǹtí Ramota same concept tí mo ti ṣe kí ló dé tẹ̀ ní bẹ̀rù Ọlọ́run kí ló dé honestly I promise myself not to cry but I can't help it honestly I cannot because oh my God mi lè sọ iye wàhálà tí mo ṣe lórí fíìmù yìí mi ò lè sọ iye ogun tí mo jà lórí fíìmù yìí honestly mi yẹn bá rò pé mo lè ṣe nǹkan tí mo ń ṣe but I just have to do it because mi ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ń ṣe tó bá ní ẹ̀ṣẹ̀ tí mo ń ṣe ni bóyá kẹ́ bá mi bẹ̀bẹ̀. I sold my land nítorí pé mo feel pé okay mi ò ní sunkún I sold my land okay for a very long time that I've been working that I've been producing okay let me just do this in my name I jẹ́ kí n gbowó lọ́wọ́ anybody I sold my land ẹni tí ó jẹ́ kí n kọnu sí ó kọnu sí ẹni tí ó jẹ́ kí n yáwó lọ́wọ́ ẹ̀ mo yáwó lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀wọ̀ sí all because mo fẹ́ ṣe fíìmù yìí mo wá ṣe tán ẹ tí ẹ dúró kó jáde ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ dẹ̀ wò pé ẹ̀yin náà máa lọ́mọ táwọn ọmọ yín náà máa débi tí mo dé ẹ dẹ̀ fẹ́ káwọn ọmọ yín ṣoríire ẹ dẹ̀ fẹ́ jó ẹ fẹ́ ṣòwò ẹ fẹ́ jèrè same concept gbogbo àwọn clips tẹ́ ti rí lórí social media tí mo post while shooting Oko Ramota ẹ dẹ̀ compile everything ẹ dẹ̀ kọ story around there ẹ dẹ̀ fẹ́ báṣẹ́ mi jẹ́ kí ló dé kí ni mo ṣe ẹ jọ̀ọ́ my industry people ẹ ṣàánú ẹ má bà tèmi jẹ́ má jẹ́ kí n jẹ gbèsè ẹ jẹ́ kí n ṣòwò ẹ jẹ́ kí n jèrè ẹ jọ̀ọ́ kí ló dé tí má ṣẹ̀yìn ẹ̀dẹ̀ sọ kí n tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ẹ má bà tèmi jẹ́ ẹ wá lọ kọ́ àwọn actors tẹ́ mọ̀ pé wọ́n tóbi jà wọ́n tí mo lò lọ torí pé ṣáfẹ́ bà iṣẹ́ ti tèmi jẹ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ìyá mi ò bí púpọ̀ ẹ jọ̀ọ́ èmi làkọ́bí ìyá mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi this is the first production that I will be doing in my name ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n jèrè please don't frustrate my effort ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run I promise myself I'm not gonna cry mi ò dẹ̀ fẹ́ sunkún mò ń bẹ̀yìn ni mo fi kúnlẹ̀ àbí àmọ́ bẹ̀yìn mo fẹ́lẹ́ dà ìyá mi bẹ̀ mo fẹ́lẹ́ dà mi bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bàṣẹ́ mi jẹ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin fans ẹ jọ̀ọ́ Oko Ramota èmi ni mo ní kó tó di pé àwọn ọmọ yẹn tó wá sọ pé Oko Ramota ni mí bàbá Oko Ramota kíní kan Oko Ramota ẹ jọ̀ọ́ fíìmù tèmi tí mo ṣe Jesus production Oko Ramota ẹ jọ̀ọ́ tó bá jáde bá mi wò ó máa jáde very soon ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jẹ́ kí n ṣòwò ẹ jẹ́ kí n jèrè ẹ má jẹ́ kó bà tèmi jẹ́ mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. God I godly, say God no ungodly. Oluwa na him comforting me when these people dey comfort me. àti ní gbogbo àgbá ńlá ayé àti ẹ̀yin oní tíátà bíi tèmi mo fi àsìkò yìí sọ fún yín àṣé èmi ni Jamiu bá wí wípé wọ́n lo sórí òun níjọ́ tí mo ti fi àwọn òyìnbó jẹun kò fọ́ lọ́wọ́ mi rí kò sí ẹnìkan láyé yìí látijọ́ tí mo ti ń produce tó máa ní mo lo sórí òun nítòótọ́ ni mo fẹ́ lo àǹtí Ramọ́
ní ilẹ̀ ìwọ location Ọdúnládé ló fún mi ní date February 18 láti December ló ti fún mi ìyẹn ni Òkìkí Afọláyan ni director mi inú mi dùn pé Òkìkí Afọláyan náà ni director Oko Ramota story mi dẹ̀ wà lọ́wọ́ Òkìkí báyìí lòkìkí pẹ̀lú àfíìsì ẹni ọlá ní PM mi wọ́n ní ká má bẹ̀rẹ̀ níjọ́ tọ́dún máa dé ká bẹ̀rẹ̀ ní 17 kọ́dún wọlé ní day 2 eré ọlọ́bàdẹ̀ lérè tèmi ọmọ ọ̀dọ́ mo fẹ́ fẹ́ àǹtí Rámọ́ ṣe láàfin tí ò ní mọṣẹ́ yẹn ṣe tẹ́ pé kọ́ máa kanra ṣá ò máa bá wọn jà wedding dẹ̀ ni Jamiu ṣe fúnra wọn nígbà tí mo rí post yẹn lẹ́yìn èmi fúnra mi bẹ̀rẹ̀ sí í ṣépè ara ajé ta ní bẹ́ẹ̀ ká ló ṣe rú ilé ìfọmọ yìí ní mo tí ó jáde kíní kan èpè gbọ̀ngbọ̀n mo ṣépè nínú kọ́mẹ̀ntì tó sẹ́ǹdì mo tún lọ sórí Instagram níbi tó yẹ pé òun nìkan ṣoṣo lónìí máa gbọ́ mi mo tún bá sọ̀rọ̀ mo tùnú mo ṣàdúrà fún mo tún ṣépè fáwọn tó ṣe rú ẹ̀ láì kò mọ̀ pé mi ló ń bá wí nígbà tó dìrọ̀lẹ́ yìí àwọn èèyàn tí kò tó tọ̀rọ̀lẹ́ yìí làwọn èèyàn ti ń pè mí lọ́tún lọ́sì bí màmá ọmọ lóbìnrin kan ṣe lo Oko Ramota ó ti lọ yàrá ẹ ṣé kì í ṣe ìrè èmi kẹ ìgbà tó tún yá wọn forúkọ bọ wọn àti ìsìnkú aláṣìírí tó pè mí wọn lọ sọ pé ìyá àgbàlagbà nìkan mi ó kí fóònù mọ́lẹ̀ ó pe àbúrò Ramọ́ pé lẹ́yìn tẹ́ ya Oko Ramọ́ location wo lẹ̀ tún lọ ó láwọn ò lọ location wo àmọ́ nírọ̀lẹ́ yìí ni Mr. Lati tó jẹ́ president ẹgbẹ́ ló pè mí pé màmá kí ni wà láàrin ẹ̀yin àti Azeez ọkàn mi ò tẹ́lẹ̀ lọ́pẹ́ tó Jamiu ló Jamiu Azeez ló ń jẹ́ ní Azeez ó ní Jamiu rọ̀ wá sí ó ní ẹ ṣe story mi kò ní èmi ṣé mi ló ń bá wí láti jọ yìí alátàárọ̀ tí gbogbo ayé ń ṣépè tí ẹ̀ lè mọ́ mi ná torí kò jí kò wù kò ní kó ní mo máa lọ mo lébi kẹ̀ mo á mú story mi mo á go through ẹ̀ fún Mr. Lati kò pẹ́ báyìí Yẹmí Àbọ̀dún náà tún pè é mo tún sọ fún un ìyẹn náà wọ́n tẹ̀ ti bá wí wípé tó bá rí bẹ́ẹ̀ ó ti dárúkọ ẹni tó ṣe tó bá rí bẹ́ẹ̀ ó ṣe kọ́kọ́ fi lọ àwọn tó máa gbé síta kiri ní báyìí o mo fẹ́ gbé ara mi ṣépè àti Jamiu náà tí n bá mọ nǹkan kan pa story Jamiu tí story mi bá jọ story Oko Ramota ní táìtù tiẹ̀ ilẹ̀ ìmọ̀ ní táìtù fíìmù mi mo ní ẹlẹ́rìí ògògó wà ní iṣẹ́ mi street mi wà lọ́wọ́ ẹ̀ Wùmí torí ọlá wà ní iṣẹ́ mi story mi wà lọ́wọ́ ẹ̀ Fúnmi Martins Ide Martins mo ti fẹ́ lò tẹ́lẹ̀ ó wà ní iṣẹ́ mi mo ti sẹ́ẹ̀dì story mi sí tẹ́lẹ̀ Òkìkí Afọláyan ni director Afíìsẹ́ni ọlá ni PM mi ẹ pè wọ́n Mr. Aládì gbogbo wọn ẹ pè wọ́n kọ́ béèrè story mi lọ́wọ́ ẹ̀ tàbí kí wọ́n béèrè bóyá mo ti yàṣẹ́ ìjọ the 17 kí tó wọ location mo fẹ́ lọ́dún mo fẹ́ lọ Pasuma mo fẹ́ mo jẹ́ àgbọ́ tó jẹ́ wọ́n ọlọ́ṣẹ́ jẹun ọlọ́wọ́ top star ṣé mo rán ẹ jẹ́ kó má lo top star gbogbo ayé ló mọ̀ yèrè kó pé kì í ṣiṣẹ́ wẹ́wẹ́ àmọ́ tí bá mọ̀ pa story Oko Ramota yàtọ̀ sí pé mo ń rí lórí Instagram tempos tó ń wọ wedding fún tó ṣe gbogbo ohun tí bá wá ní ayé mi kí n máa rí gbogbo ohun tí bá dáwọ́lé nínú tíátà yìí lórí ìtàgé yìí kí n máa rí àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí mi mọ kọ́kọ́ tí ti ẹ̀rọ kan lọ síbẹ̀ torí mi ò ṣe ọmọdé iṣẹ́ ẹ̀ báwo ni màá sọ pé story òní story mi yọ nǹkan mi lákọ̀ ni ògògó ká story mi ẹ̀ẹ́dẹ́gì ló pè mí tó ní story yẹn ṣe tó ní fún nọ́mbà ọmọ tó kọ
tí mi ò bá mọ̀ nǹkan kan nípa sítórì ẹ̀ tó ń bà mí lórúkọ jẹ́ ọlọ́run á bà ẹ́ jẹ́ látàyé dọ́run gbogbo ìpè tó ṣẹ́ yẹn orí ẹ̀ ló máa dà yìí gbogbo ìpè táwọn agbódegbà ẹ̀ ṣẹ́ orí ẹ̀ ló máa dà yìí àdàbí tí bá mọ̀ nǹkan kan pa ẹ̀ o ìwọ wá la dárúkọ mi fáwọn olórí wa pé èmi ṣe sítórì ẹ̀ ṣóòṣì èrè Jamiu Moso nífẹ̀ẹ́ àmọ́ ti tẹ́ lọ́wọ́ mi báyìí ó dẹ̀ ti tẹ́ lọ́wọ́ ayé ó ti tẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi àdàbí tí bá mọ̀ kankan pa sítórì ẹ̀ o èpè tí táráyé ti ṣẹ́ lẹ́nìí àtàwọn wèrè onísọkúsọ tí wọ́n ní gbòdì ọ̀rọ̀ tọkàn máa hé tó máa pósì tó máa ṣépè nígbà tá a rẹ jà tí ẹnìkan tó gba ṣe bó dárúkọ ẹni tó gba ó gbé fọ́tò ẹ̀ ta kí wọ́n ṣe dárúkọ ẹni tó ya fọ́tò ẹ̀ tó ya sítórì ẹ̀ tó ṣe wá lọ sọ fún ẹgbẹ́ ó dẹ̀ ti pósì ẹ̀ kó tó lọ sọ fún olórí ẹgbẹ́ tó lọ dárúkọ ẹni tó ṣe ọlọ́run á mú ẹ á dàbí ti bá bọ̀ pa ẹ̀ ó fa ẹlẹ́lọ́run lọ́wọ́ ó fa ẹlẹ́lẹ́dàá mi lọ́wọ́ ó fa ẹlẹ́tàgé lọ́wọ́ kó dájọ́ láàrin àwa méjèèjì. lẹ́yìn tí Ereko náà ṣe fídíò yìí tán náà ni a tún rí fọ́nrán míì láti ọ̀dọ̀ olórí ẹgbẹ́ Tampan Bọ́lájí Àmúsàn ọ̀gá Latin pẹ̀lú Jamiu fúnra rẹ̀ tí wọ́n sì wá ọ̀nà láti yanjú ọ̀rọ̀ náà. Jamiu náà sì ti fi àǹfààní fídíò náà láti bẹ ìyá Ereko pé kọ́ńdàkùndàbọ̀ kí wọ́n fi oríjì òun. ẹ̀yin yẹn wá mú kí yín láàárọ̀ yẹn ṣe lọ ojú òtítì ẹkú fẹ́ wa gbogbo tó ń ní àtúntò mi ní ọ̀rọ̀ yín ọlọ́run jẹ́ kó bàjẹ́ ọmọ yín rèé olólùfẹ́ yín Jamiu Azeez ó wá ti máa bẹ́ẹ̀ misunderstanding ni ó wà láàrin wọn adẹ̀kìyànjú ẹ̀ láàárọ̀ yìí ọmọ ti bá yẹn sọ̀rọ̀ ìyá ti bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ nǹkan yóò ní bàjẹ́ Oko Ramota is coming out very very soon ẹ lọ wò ó ẹ lọ wò ó ẹ lọ wò ó ló tà Jamiu. It was actually a misconception, but we took the one out. We wanted to share that. So we could do it. The mom I draw me because many boys are drawing. Thank you so much. Ẹ̀yin ni Ramota ti boyfriend ni Richie fẹ́. Ẹyẹ tó ti mi náà dúgbò ẹ̀fún. Ẹ̀mí pé ẹ̀yin ni Ramota ti boyfriend ni Richie fẹ́. Ẹ̀yin lọ́lọ́ jogún ẹ̀fún. lẹ́yìn fídíò yìí náà ni a tún rí Ereko náà tí wọ́n tún ṣe fídíò mìíràn láti jẹ́ kí àwọn Nigerian àti àwọn olólùfẹ́ wọn pàápàá jùlọ Jamiu mọ̀ wípé àwọn ti fi orí jì í bó tilẹ̀ jẹ́ wípé àwọn gbé e ṣépè tẹ́lẹ̀ àmọ́ ẹ̀pẹ́ náà kò ní ja Jamiu nítorí ọmọ náà ni Jamiu jẹ́ sí àwọn. bí Jamiu ṣe ti bẹ̀ àwọn báyìí àwọn ti fi orí jì í. ní olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ìgbà yìí ni mo mọ̀ pé èèyàn láṣọ mi ẹ try fún mi o gbogbo ẹ̀yin tí ẹ rìpọ́sì kíní Jamiu mo mọ̀ pé ẹ mọ̀ pé mi ni torí nígbà tí mo wá jáde ńrọ̀lẹ́ gbogbo ayé ní tèmi náà sọ̀rọ̀ mo rí pé gbogbo wọn ló bẹ̀rẹ̀ sí gbẹ́ mi pé màmá ni àwọn ọmọ tí wọ́n bá mọ̀ nítorí pé jọ́ ni mo ti ń produce mi ò ṣe fíìmù tó jọ tèèyàn rí láyé mi báwo lọmọ ọmọ ní Jamiu jẹ́ sí mi bí báwo lọmọ ọmọ mi ṣe máa ṣe ohun retí máa ní dandandandan mo ń lọ forí pamọ́ síbì kan láti lọ bá tọmọ náà jẹ́ nígbà tèmi náà bí tèmi tí mi ò fẹ́ kéèyàn bá tọmọ mi jẹ́ ṣẹ́yìn ò mọ̀ pé gínáàtì ẹ̀ ṣe máa ń kọrin bí a ò bá fùwáre pé a lọ́mọ lè ṣeré mo dúpẹ́ lọ́wọ́ màmá mi ìmọ̀ báyìí kọrin yẹn ṣé ẹ mọ̀ pé ìwà òbí máa ń dá ọmọ lẹ́jọ́ ń gbà mí mò ń fẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ mi kó dáa ìdí nìyẹn tí mo fi ń ro dáadáa sí gbogbo èèyàn mi ní kọ́lọ́fí pẹ̀lẹ́ nìkan industry mo free pẹ̀lú gbogbo wọn free pẹ̀lú mi ni bẹ́ẹ̀ ṣe ń wò mí wọn ń dárúkọ mi ni nínú mi dẹ̀ ń dùn ìjọkọ̀ tọmọ mi bá mi lọ location ni ọ̀nà ìwà máa ṣe báyìí sí mi kí ọ torí ọlọ́gbọ́n yẹn ṣe nìyẹn fún wọn lẹ́ẹ̀ fún mi
ó dẹ̀ ti bọ́ mi lára kò sí ibi mi inú àwọn ọmọ mi ní gbogbo wọn pátá àwọn náà ń fún mi lóúnjẹ jẹ báwo ni màá ṣe wá sọ pé àfi kí n bá tẹnìkan jẹ ní ilé bàjẹ́ látàgbo 6 àárọ̀ àná ni mo ti ń rí èmi ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé èmi gan ti tara ajé létà lọ bẹ̀rẹ̀ sí pè mí kíní ìwà ń ṣe mí ó wá dójú ẹ̀ pátá àwọn olórí wa pè pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ìjà mi báyìí èmi náà dẹ̀ rojọ́ tèmi pé tó mi ò mọ nǹkan kan pa sítórì ẹ o lẹ́yìn wẹ́dìn ẹ̀ tó ń gbé jáde yẹn nìkan ni mo rí o sítórì mi kò dẹ̀ wá rẹ̀ o inú mi dùn pẹ̀lú tó dìrẹ́ẹ̀tì tiẹ̀ náà ló fẹ́ dìrẹ́ẹ̀tì ni iṣẹ́ mi sórí mi dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ bó bá jẹ́ bákan náà ṣe kò tí ní sọ pé màmá iṣẹ́ yìí wọ́n ti ṣe bí njọ́ kan mo fẹ́ ṣiṣẹ́ kan mo pe Afeez Eniola àti Yusuf ẹnu tó kú yẹn pé kí wọ́n ṣe screenplay mo ná story mi lẹ̀ nígbà tó ń wò lọ báyìí Afeez Eniola pẹ̀lú Yusuf ní story tó ṣe fún Múyìwá Adémọ́lá rèé eléyìí ti bá mu kò jáde ọṣẹ parí ẹ̀ ni Yusuf lòun dìrẹ́tì Afeez náà ní PM mo da story náà nù ni inú mi tiẹ̀ kọ́kọ́ dùn torí báyìí mi ti jẹ́ nǹkan kan inú mi kọ́kọ́ dùn pé ṣé mo lè fọ́ọ̀mù story kan tírú Múyìwá Adémọ́lá máa ṣe irú ẹ̀ ìyẹn kọ́ dùn inú mi lọ́tọ̀ mo dẹ̀ pa story náà tì mo mú mi bí Yusuf bá kú Afeez Eniola ṣì wà láyé amú mi ni Afeez play yẹn sígbà míì ọ̀ntì tí mo kọ́ nǹkan mi kábàbà sọ pé kíni Jamiu àti wà tipẹ́ kákọ́sí wa ló wà ń fàdé yí ọmọ mi ni ìṣèwà bá tiẹ̀ jẹ́ ìṣèwà ní kí tiẹ̀ má dà àmọ́ gbogbo èpè tí mo ṣẹ́ lánàá yẹn o kò ní mọ́ ẹ Jamiu o ire ló máa mọ́ ẹ èpè ò ní mọ́ ẹ ara mi ló gbóná èmi náà dẹ̀ ṣẹ́ èpè fúnra mi èmi ni mo kọ́kọ́ gbéra mi ṣépè pé tó bá rí bẹ́ẹ̀ tó bá gbé òótọ́ ní tẹ́ ni mo ṣe tí bá ń wá ní tíátà kí má rí tí bá ń wá ilé ayé mi kí má rí àmọ́ tí mi ìbá nírú ẹ̀ lọ́kàn pẹ́rẹ́ gbogbo àdáwọ́lé mi ló máa yọrí sí rere tó ẹ ṣé o kò sí ìjà mọ́ o ó ti bẹ̀ mí ó bẹ̀ mí gidigidigidi ó bẹ̀ mí ó yan ẹlẹ́bẹ̀ bẹ̀ mí lẹ́yìn tí mo ní mo ti gbọ́ ó tún pè mí ó tún bẹ̀ mí ó fẹ́ lò tó 15 minutes pẹ̀lú mi tó fi ń bẹ̀ mí ẹjọ́ kí ni mo tún fẹ́ gbà ó bá yàwó ẹja nǹkan rí mọ́nú ṣó fẹ́ kan lóògùn ni ṣé bínú indọ́sírì làjọ wà ṣé máa ní kó kúrò láyé fún mi ni nígbà tí mi ò bẹ lọ́hùn kẹ́ni ẹlẹ́ni ilé ọmọ mi kúrò láyé ó ti tán síbẹ̀ ni ẹ̀ mo rí pọ́mọdé ló ń ṣe tó bá tiẹ̀ gbọ́ nǹkan kan ó náà àwọn èèyàn ló sọ fún mi wá dẹ̀ pé mi màmá kí ló dé tẹ́ fẹ́ ṣe báyìí fún mi kíni mo ṣe mo ṣàlàyé kémi náà wá mú sórí mi kí n nà fún ẹ tàbí àwọn ẹlẹ́rìí dédé bíi PM gbogbo wọn ni sórí mi ti wà lọ́wọ́ ẹ̀ Òkìkí lódì rẹ̀ ti ṣe ó wà lọ́wọ́ ẹ̀ kí ni lọ bá Òkìkí tàbí kí n sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ lórí WhatsApp èyí tó bá fi jọ sórí ẹ̀ kó sọ fún mi kí n dẹ̀ ṣàlàyé kí ẹ̀ tán síbẹ̀ o ò ṣe yẹn o gbé mi sáyé after tó gbé mi sáyé ló ṣe ẹ̀ lábáwọn olórí wa àwọn ẹ wá ń bẹ wípé kí ló yẹ lọ́dún kọ́kọ́ wa kò tó ṣe eléyìí àwọn kò mọ nǹkan kan wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi èpè ńláńláńláńláńlá tó tún gbá ọmọ ọ̀tá mi náà ṣẹ̀ ta ló lè ṣe ò bá ṣe wọ bí mo ti sunkún darí lẹ́ni lórí pé n tí mi ò mọ̀dí tí mi mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èrò pọ̀ lẹ́yìn mi púpọ̀ pé rọ́ kì í ṣe màmá nínú àwọn tó gba rìpọ́sì gan wọ́n ti bẹ̀ mí páwọn mọ̀ pé mi ni ẹ ṣé mo dúpẹ́ a lè wà náà ké àwọ̀ máa ṣẹlẹ̀ ajàmá rẹ̀ kò sí ààrẹ má jà kò sí òtítọ́ abiyamọ ni mí ìyá gbogbo wọn ni mò ń ṣe ẹ ṣé o láti
Abọ́lájí Amúṣàn ọmọ nìyẹn o ó ṣe okú àtúnṣe okú àdúró ti látàná tó ti gbọ́rọ̀ ẹ̀ o dúró Yẹmí Àmọ́dù mo dúpẹ́ lọ́wọ́ ẹ o láti ó rí i pé ọ̀rọ̀ ìparí kó tó dúró láti náà ní Jamiu tún lọ bá láti náà ló bá mi sọ̀rọ̀ tí mo gbà torí ijọ́ tí mo ti mọ láti kò ṣẹ̀mí rí láyé mi ò rà ìdá ẹ̀ pẹ̀lú o èyí ò lè rí kórí má ní o èèyàn lè níbi kan tó máa wíìkì sí o àmọ́ dáadáa ẹ̀ ló pọ̀ jù èmi ò tẹ̀ rí burúkú ẹ̀ mi ò rí burúkú ẹ̀ o. Èmi àjùlọ ó máa jáde sórí YouTube lọ́la o tí Saheed Òṣùpá wà nú ẹ̀ èmi kọ́ lèmi ti ń lọ wọn ọmọ mi Saheed Òṣùpá wà nú ẹ̀ Kíkẹ́ lọ́mọ Sulemona Màláíkà wà nú ẹ̀ Pàṣọ ni mo tún fẹ́ lò lọ́dún tọ́tẹ̀ èyí tí mo fẹ́ lò tán ní ìlú Ìmọ̀ ìyẹn náà tún bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ó máa láòdù gan ẹ bá mi wo ẹjọ́ àjùlọ dẹ̀ máa gorí gbá ó máa bọ́ sí Yorùbá Plus lọ́la o. Orí ìbúrú àti ẹ̀tọ́ ń bẹ́ sí tẹ́lẹ̀ àgọ́. Excuse me, when you see somebody with like, no, wọ́n bá wọ́n sọ pé tẹ́lẹ̀ máa pa dànù. Fẹ́mi bí a ti ń gbọ́ lọ nípa ìròyìn lórí sinimá tí wọ́n pe àkọlé rẹ̀ ní Oko Ramota tó sì dá lálàá lórí sílẹ̀ ní agbolé amúlòdùn. Ní báyìí Kilarigbo TV a tún wá ní àǹfààní láti ní ìfọwọ́jomitoro pẹ̀lú adarí àti olùkọ́ ètò sinimá ọlọ́kọ̀ ọ̀jọ̀kan Mark Awal. Àwọn náà sì fi ìmọ̀ tiwọn náà hàn lé lórí wípé ó ṣeé ṣe kí pé akọ ìtàn kan náà a sì lo òṣèré kan náà ṣùgbọ́n ọ̀nà tí oníkálukú gbà sọ ìtàn náà ni ó yàtọ̀. Ní báyìí jẹ́ kí a lọ pàdé wọn kí a sì gbọ́ nǹkan tí wọ́n sọ nítorí pé ẹnu oníkànnà ni àti ìgbẹ́kọ̀ à ń bọ̀ lórí ètò. When you see somebody with pandemic stature, tell the person, "Say, Mama, cheat here." Orí yóò dá. Lóòótọ́, I think it's ó jẹ́ nǹkan tó yẹ kó yẹ kí a fi kàwé lóòótọ́. Àmọ́ nǹkan tí èmi máa ń sọ fún èèyàn ò ní pé tí especially tó bá jẹ́ pé you're a filmmaker tí o bá rò ní ọjọ́ tó bá rò yẹn ó pè kó yẹ kó sáré lọ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dẹ̀ ṣe ó máa pè kó tètè gbé jáde because why ibi tó ti ń rò ẹlòmíì ti ń ṣe so àwọn èèyàn máa ń ṣe mistake tẹ́lẹ̀ mi bá fẹ́ because àwọn èèyàn máa ń disturb wa gan àwọn ni mo ní story mo fẹ́ send story sí máa send ẹ̀ because o lè send story ẹ̀ kó jẹ́ pé bí nǹkan tí mo ń rò àbí nǹkan tó ń pẹ́ àtẹ̀ tí already ṣe lọ́wọ́ àwa di pé ojí tọ̀ mi kọ àbí èmi ni mo ní idea kí ni kò ní pé bí a kò kí ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ àwọn èèyàn kan wà dẹ́n pé wọ́n jẹ́ ọba nínú ká máa jí ìtàn onítàn however it is so kí n padà sí orí nǹkan tẹ́ sọ so kò sí bí kò ṣe ní jọra because èèyàn ni wá ibì kan náà ni gbogbo àtijọ́ dàgbà imagine pé mo decide láti ya story pé humble beginning mi pé what did I go through as human nígbà tí mo ń dàgbà story tí mo ní ẹlòmíì náà ní irú ẹ̀ so ó máa jọra àmọ́ bàbá ṣe sọ ìtàn yẹn ló ṣe máa yàtọ̀ ṣé wọn pẹ́ tó sọ pé mo rí bàbá ẹ lọ́jà ó yàtọ̀ sí mo rí bàbá ẹ lọ́jà nínú tóònù tó fi sọ ẹ máa rí pé eléyìí ìkan okò yẹn pé ó fàágùn lásán ó fi kan àbùkù sí ni pé mo rí bàbá ẹ lọ́jà ó yàtọ̀ sí mo rí bàbá ẹ lọ́jà so ó yàtọ̀ síra wọn. ìkan dàbí àpèjúwe ìkan sì dàbí àbùkù. bẹ́ẹ̀ ni so bó ṣe rí so bá ṣe máa ṣe story yẹn ló ṣe máa yàtọ̀ story lè jọra wọn tẹ́ bá ń wo story lọ ó possible kẹ́ lè guess kẹ́ máa wò ó pé báyìí ló ṣe máa parí but ẹni tó ń sọ story tó jẹ́ olùdarí ló jẹ́ director lé ẹkún mọ̀ kókè báwo ni mo ṣe lè sọ tó máa yàtọ̀ sí tẹ́ bá lọ sí Hollywood The Mummy for example fíìmù title The Mummy wọ́n ti ṣe The Mummy 1 The Mummy 2 The Mummy 3 story yẹn is still the same thing èèyàn kan kú wọ́n bẹ̀rẹ̀ wọ́n gbé dìde ó pẹ̀lẹ́ ó bẹ̀rẹ̀ sí dáhùn ó jí dìde ó bẹ̀rẹ̀ sí dáhùn láàmú tẹ́wọ́n tún ṣe mí the same thing náà ni so story yẹn máa jọra wọn
ó máa jọra wọn ni but bàbá yẹ ṣe ló máa yàtọ̀ sí wọn. Jamiu àti màmá àti ubẹ̀ náà lẹ́ẹ̀kan sí wípé kété gbogbo náà kò lọ bẹ́ẹ̀ ó sì wà bẹ́ẹ̀ ká lè forí jẹ ara wa nítorí pé tàbá forí jẹ wa náà ni a lè máa ṣe ìdọ́rẹ̀ lọ ṣùgbọ́n tàbá forí jẹ wa ó ṣiṣẹ́ pé nǹkan lè máa lọ bẹ́ẹ̀ kó ṣe rí nítorí ara àtẹnu náà jà ẹ jọ̀wọ́ màmá ẹ jọ̀wọ́ Jamiu jẹ́ kí a ṣe kí ni kó parí bẹ́ẹ̀ ó sì wà bẹ́ẹ̀. wọ́n pẹ̀lú olólùfẹ́ wọn náà tí Oko Ramota bá ti jáde